ìkànnì Samfatis rédíò TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní gan ní ọjọ́ 5 oṣù kẹta ọdún 2026 lè tó bọ́ sí ọjọ́ Thursday ọjọ́bọ̀. Àkórí ẹnì kọ̀ọ̀kan máa sùn lábẹ́ ibi àfọkùnrin sí ibi àfọkùnrin sí orí máa dá wa lóhùn. Abídèmí Yusuf yín náà ni èmi náà mọ̀ sọ̀gbọ̀rọ̀ kò gbóhùn lé ọmọ nípa ìlélu ọmọ alétí ìjọba. Ọmọ yẹn ọ̀bọ́kàrẹ̀ yẹn àbọ̀rá funfun ọkà àbọ̀rá mi níjọjọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìrìn àjò àbálẹ̀ yóò máa lọ sẹ́ńdẹ̀rẹ̀ wẹ́ńdẹ̀rẹ̀ lákòókò yìí ni. Wọ́n ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ ti ṣe bẹ́ẹ̀ búra fún Túnjí Dìsù wọ́n ti búra fún confam bàbá àti dẹ̀dẹ̀rìn pétọ̀ olórí ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà máa bá iṣẹ́ rẹ̀ lọ. Wọ́n ní lẹ́yìn èyí Túnjí Dìsù náà ti wá sọ̀rọ̀ pé ìjọba ìpínlẹ̀ yóò di múmúṣẹ o. A ní ìjọba ìpínlẹ̀ bá ti ní oníṣẹ́ wa gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yóò wà lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Túnjí Dìsù olórí ọlọ́pàá káfàtà Inspector General of Police ń sọ̀rọ̀ rẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ní kó wáyé látijọ́ yìí ó ní àkókò tí ó wáyé gangan náà là wà yìí. Àṣàkẹ́ ti sọ̀rọ̀ olórin ṣèwọ́ṣèwọ́ ó ní ìdí tóun fi ń jẹ́ Ọlọ́ládé Àṣàkẹ́. Ó ní Àṣàkẹ́ tẹ̀ ń wò yẹn ó ló kọ yóò mọ̀ ni lẹ́yìn ìgbà tó ra jíwagàn fún ìyá rẹ̀ náà ní sọ̀rọ̀ ìpẹ́tọ̀ òun mọ̀ọ́mọ̀ mú kọ ìyá òun kóun máa jẹ́ fún orin ni o. Ó nítorí pé ìfẹ́ tóun ní sí ìyá òun ó mà ní agbára tí ọ̀dẹ̀ sọmọ náà tí ọjọ́ ṣẹ. Àṣàkẹ́ tẹ̀ ń pè òun yẹn ó kọ yóò òun ó dẹ̀ dùn mọ́ òun lápá bẹ̀. Wọ́n ní ìrètí ikọ̀ Super Eagles ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà lóbìnrin àìlọ́kùnrin yàrá ní àgbà ọ̀jẹ̀ Super Eagles ìrètí wọn nù fi ẹ̀yẹ àgbáyé ó ti dópin o torí pé àjọ tí mójútó bọ́ọ̀lù káàkiri àgbáńlá ayé wọ́n ti kọ̀ǹfàmù ẹ̀ báyìí pé ẹ̀sùn tí Nàìjíríà fi kan Congo lórí pé wọ́n lo pléyà tí ọ̀yẹ́ kan lò ní òfó ní ẹjọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tíkétíké àwọn ti yí ìdànù. Nídìí èyí kọ́mẹ́sì Ọ̀yọ́ orílẹ̀-èdè Congo yóò gbà lọ sínú fi ẹ̀yẹ àgbáyé ní apá ibi bẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìkíni sí ààrẹ àná lórílẹ̀-èdè olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ níbi tí bàbá ti ń ṣe ọjọ́ ìbí ọdún 99 ìyẹn 89 years. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wá ránṣẹ́ báyìí pé bàbá kẹ́ ẹ pẹ́ bí mọ́pẹ́ tí pẹ́ kẹ́ ẹ mọ́pẹ́ bí omi gẹ́gẹ́ o. Ọjọ́ ìbí ọdún yóò ní jẹ́ àṣemọ nínú àlàáfíà ẹ̀mí gígùn pé àtọ́lá ọlà àti iyì náà lẹ́ẹ̀tọ́ fi ṣe àwọn èyí tó kù lápá bẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Professor Wọlé Ṣóyínká ọ̀jọ̀gbọ́n ni kọ bàbá yìí ọ̀mọ̀ fi ọ̀rọ̀ awuyewuye tí máa ń lọ wípé ẹgbẹ́ kan o àwọn ẹgbẹ́ òkùnkùn kan o Wọlé Ṣóyínká ló wà lára àwọn tó dálẹ̀ o. Wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bàbá yìí ọ̀mọ̀ gbọ́n táwọn èèyàn wí torí pé wọ́n ní ọ̀kan gbòógì nínú àwọn pòfẹ́sọ̀ àwọn ọ̀mọ̀wé kan eléyìí tí wọ́n ní ó kú ní ìlú Ìbàdàn University of Ibadan. Wọ́n ní wọ́n máa ń ṣe ayẹyẹ ìkẹyìn fún níbi ẹgbẹ́ tó bìlọ́ǹgì sí Pirate Confraternity. Wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Wọlé Ṣóyínká náà ń bẹ́ńbẹ̀ kódà bàbá ni wọ́n ló lékè síwájú pé ẹjẹ́ á ṣe ayẹyẹ ìkẹyìn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìyẹn fún Professor Bíọ́dún Jèyífò eléyìí tó dágbére fáyé ní apá ibi ibẹ̀ gangan. Ọmọbìnrin kan ló ti ń pariwo lórí ìjà tí ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè Iran Amẹ́ríkà àti Israel. Wọ́n ní ọmọbìnrin ọmọ Iran ni o. Wọ́n ní máa ń pariwo pé gbani ẹ làjà òun ṣetán láti fẹ̀mí òun lẹ̀ fún orílẹ̀-èdè Iran ọmọ bíbí original confam Iran lòun ṣùgbọ́n tó bá yẹ pé kóun fi ẹ̀mí òun lẹ̀ fún Iran ní bọ́ǹbù olóró tán jù òun ṣetán o torí pé wọ́n ní gbogbo agbègbè kan tá a mọ̀ sí Tehran wọ́n ní wọ́n mà ti ju bọ́ǹbù sí gbogbo bẹ̀. Tehran yìí dẹ̀ ní òun ni olúùlú ìlú Iran ìyẹn ní kápítà wọn. Wọ́n lọ́mọbìnrin ti wá nítọ̀ bó bá yẹ pé káwọn sá ni òun ò lè sá o kò sí bí òun lọ bẹ́ẹ̀ bá pa òun náà ní ẹ̀ pa òun Iran lòun confam ní apá ibi bẹ̀. Àjọ EFCC ti gbé òṣìṣẹ́ báǹkì méjì kan lọ ilé ẹjọ́ lójúpọ̀nà pé wọ́n ní wọ́n lu jìbìtì owó ni o jìbìtì owó. Wọ́n ní owó àkọ́kọ́ $306,000 owó ẹ̀kejì €50,000. Wọ́n ní ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ o. Wọ́n ní owó yìí ni òṣìṣẹ́ báǹkì méjì ni wọ́n lu jìbìtì ẹ̀ léyìí tí EFCC ti gbé wọn lọ
ilé-ẹjọ́ báyìí. Wọ́n ní ilé-ẹjọ́ ti dá ẹjọ́ ẹ̀wọ̀n 40 ọdún fún àwọn olùta oògùn ayédèrú kan. Wọ́n ní oògùn ayédèrú wọ́n ń tà, wọ́n tó ń ta ọtí fònàgàù ayédèrú náà. Wọ́n ní gbogbo nǹkan yìí ní ilé-ẹjọ́ wá papọ̀ pé tọ̀, ẹ̀yin yìí bẹ́ẹ̀ bá ń kọ̀ntínú láàrin àwọn èèyàn, ẹ máa pa àwọn èèyàn lọ ni o. Láti máa lo nǹkan ayédèrú kẹ́ ẹ máa fún àwọn èèyàn lò, kẹ́ ẹ máa tà á fún wọn, definitely apààyàn ni yín. Ẹ̀ ń ta ọtí fẹ́ẹ̀kì fáwọn èèyàn àbí? Ẹ lọ ṣe ẹ̀wọ̀n 40 ọdún ẹnìkọ̀ọ̀kan, ẹ lọ ṣe ní wàràǹṣesà ní apá ibẹ̀ yẹn. Tó wọ́n ní pásítọ̀ Chris Okefo ló tún ti sọ̀rọ̀ báyìí pé ẹ wò ó, òun ti mú àforíjì tóun tọ̀ lọ́dọ̀ Doris Ogala, eléyìí tí ń fi ẹ̀sùn kan òun pé òun bóun ní nǹkan pọ̀, òun dẹ̀ ṣe àdéhùn pé òun máa fẹ́ òun. Ó ní jẹ́ rí ẹ̀bẹ̀ tóun bẹ̀ ẹ́ gbà yẹn, òun ti gba ẹ̀bẹ̀ òun padà o. Ó ní torí tóun fi bẹ̀ ẹ́ ni pé ẹni tí ò bá ní jẹ́ èèyàn kọjá, èèyàn máa kí ni àkífẹ́ ẹ̀ kú ni. Ó ní àmọ́ ò rí bẹ́ẹ̀, Doris Ogala ò dísáàfù kóun máa bẹ̀ ẹ́. Ó nítorí ẹ̀bẹ̀ tóun bẹ̀ gan, ó ti ń rí rẹ̀ tán pẹ̀lú òun. Ìníjọ́ máa ga ẹsẹ̀ ga apá lórí ọ̀rọ̀ eléyìí tí ń lọ ní apá ibẹ̀ yẹn gangan. Tó wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbégi dá ìgbìmọ̀ FAAN. Wọ́n ní bàbá ti gbégi dá wọn wípé cashless toll gate policy eléyìí tí wọ́n ní wọ́n ń lò ní àjọ pápá ìgbé òfurufú Nàìjíríà. Wọ́n ní kíni wọ́n bí yín re. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ẹ mọ̀mọ̀ ẹ dánwò láyé Buhari lọ́dọ̀ tèmi. Kí ni jẹ́ cashless toll gate policy? Ẹ má dánwò, ẹ bá dánwò ẹ dàn tán ní apá ibẹ̀ yẹn gangan. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé Túnjí Dísù tán búra fún yìí gẹ́gẹ́ bí olórí ọlọ́pàá Nàìjíríà. Wọ́n ní òun ni ó jẹ́ olórí ọlọ́pàá 23 láti ìgbà tí Nàìjíríà ti di ìjọba democracy. Wọ́n ní òun ni ó jẹ́ 23rd Inspector General of Police lórílẹ̀‐èdè Nàìjíríà lápá ibẹ̀ yẹn. Wọ́n ní ọmọkùnrin kan ló ti gbégi dá ìgbéyàwó lẹ́yìn oṣù mẹ́ta tán ṣe ìgbéyàwó wọn àti ìyàwó ẹ̀. Wọ́n ní kí ló dẹ̀ fà á? Wọ́n ní ìyàwó lòun ò lọ ṣọ́ọ̀ṣì ọkọ òun, ṣọ́ọ̀ṣì tóun lọ káwọn tó ṣe ìgbéyàwó ó wà ó, ibẹ̀ lòun fẹ́ mọ́ lọ. Wọ́n ní lọ́kọ bá ní nínú kó lọ ṣọ́ọ̀ṣì mi ká mọ́ fẹ́ra lọ, nínú kó kátúká ọmọ bá tiẹ̀ lọ. Ìyàwó lédè kúkúrú, ọkọ ti gbégi dá ìgbéyàwó oṣù mẹ́ta torí péyàwó ò lọ ṣọ́ọ̀ṣì tiẹ̀ lápá abẹ̀. Wọ́n ní olóyè Sunday Igboho tọ̀ gbogbo ẹ̀yin Yorùbá nation. Wọ́n ní ẹ mọ̀ ńlẹ́ o, torí pé wọ́n ní olóyè Sunday Igboho bàbá mọ̀ ti fi Yorùbá nation lẹ̀ ń tà ń sọ fún yín nù. Gbogbo Yorùbá ò lọ ní ẹ mọ̀ tara yín ìjọba amúnimóògùn. Bí ìjọba bá ṣe tán pẹ̀lú rẹ fúnra rẹ lọ́mọ sọ̀kọ́m lọ́mọ sọ̀rẹ́ndà o. Wọ́n ní wọ́n ti kẹ́fín Ìgbòho fìlà APC ní dékiri báyìí o. Ẹni ẹlẹ́ni Yorùbá nation Ìgbòho ti pààtì. Ẹ̀yin tẹ́ ẹ bá gbé e lọ́wọ́ àgùn tẹ̀tẹ̀ àgùn lá. Ìtí Ìgbòho ń dékiri nísìnyí ni pé ẹ dìbò fún Tinubu, APC fìlà APC ní Ìgbòho ń dé káàkiri báyìí. Ìròyìn ajá balẹ̀ ń tẹ̀ ẹ́ wájú ń tá a bá wí ni ẹ wí, èdè tá a bá fọ̀ ni ẹ fọ̀. Ìròyìn tẹ́ ẹ bá gbọ́ ni ẹ máa wí ta kiri, torí pé lómi ọba sọ ìròyìn tó bá gbọ́ wẹ́rẹ́ yóò mọ̀ sọ bí ipò wà ń bẹ̀ ni. Àní wọ́n ní kinní kan, àní wọ́n kò ní í wá ìdí ìròyìn ọ̀hún dáadáa. A bá ti gbọ́ báyìí elétí kinní kan àti ẹlẹ́nu màrímà sọ ọ ti bẹ̀rẹ̀ fastafos ti ń fọn káàkiri nu. Gbọ́ Ọlọ́run ó ṣàánú gbé pé ibi àwọn gúùdù sínú Ọlọ́run ó ṣíjú àánú wẹ nìkọ̀ọ̀kan. Gbogbo bí a bá dá sí Ọlọ́run ó ṣàánú wa. Bọ́ bá yọ owó bí ọ̀bá yọ owó, ṣèké gbowó, ṣèké ṣáájò, ṣèké gba kíni gba dọ́là, mi ò rò bó wà mọ́ o. Ṣèké gba igi ṣèké gba ìgbà kan ní múlòkù báyìí. Àbí kéèyàn sọ̀nù rú wọn pé bàbá ẹgbẹ́nu sọ̀hún, mọ̀mọ́ ẹgbẹ́nu sọ̀hún èpè yín, wọ́n bá pè yín yọ kàn yín. Wọ́n ní gbọ́ ẹ wí ìkànnì sanfatis kàn nínú ẹ̀ ní tẹ́ ẹ bá gbọ́ ni ẹ wí. Ìkànnì sanfatis à ń gbọ́ yín kò mọ̀ ṣe nǹkan kan fún àwa hàn yín. Bí ọ̀bá ṣe kẹ́ ẹ lọ YouTube kẹ́ ẹ lọ subscribe, gbogbo pa ń gbọ́ yín ẹ̀ ń gbọ́ra yín nìyẹn o. Bẹ́ẹ̀ bá fẹ́ darapọ̀ mọ́ sanfatis tẹ́ ẹ fẹ́ wúlò fún wa ká wúlò fún yín, ẹ lọ darapọ̀ mọ́ wa lórí YouTube ni ẹ subscribe
ẹ wá ń gbọ́ Sàǹfàtì à ń gbọ́ yín dey play my fans lápá ibi ibẹ̀ yẹn. tó ìròyìn àjọ balẹ̀ náà ni mò ń gbá sí yín lára torí ìgbìmọ̀ NDLEA ìgbìmọ̀ tí ń gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà ti mú olùta egbògi olóró kan tí wọ́n ní àjọ UK ní London wọ́n ti ń wá tipẹ́ tí wọn ò rí mú wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti declare ní wanted tí wọ́n dẹ̀ rí mú Nàìjíríà ti gbá a mú báyìí àjọ NDLEA wọ́n ti mú aráabí ní apá sẹ́ńtà